dédé àsìkò yìí gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà bá báwọ́ olùfẹ́ wa wọn aṣẹ́yìn lọ́ba gbẹ̀yìngà fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà adúpẹ́ tẹ́ tún jẹ́ kárí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù ìkejìlá adúpẹ́ fún àwọn ogun tẹ́ ti ṣẹ́ fún wa èyí tẹ́ ń ṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àti èyí tẹ́ ò tún ṣẹ́ ògo ni forúkọ mímọ́ yín o a gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ó gbéyàwó lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere a ó jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹsàn-án oṣù kejìlá àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé ìgbọ́ràn àti àtìlẹ́yìn Ọlọ́run ìgbọ́ràn àti àtìlẹ́yìn Ọlọ́run nígbà tí ẹ mú ẹsẹ̀ àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ ìkẹwàá Àìsáyà orí ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ ìkẹwàá ẹni tí ó ń sọ òpin láti ìpilẹ̀ṣẹ̀ wá àti nǹkan tí kò tí ì ṣe láti ìgbàanì wá wípé ìmọ̀ mi yóò dúró èmi yóò sì ṣe gbogbo ìfẹ́ mi. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì orí ìkarùndínlógójì ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ìkejìdínlọ́gbọ̀n ìwé orin Dáfídì orí ìkarùndínlógójì ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ìkejìdínlọ́gbọ̀n ǹjẹ́ kí ó máa hó fún ayọ̀ kí wọn kí ó máa ṣe inú dídùn tí ń ṣe ojú rere sí òdodo mi lóòótọ́ kí wọn kí ó máa wí títí pé Olúwa ni kí a máa gbéga tí ó ní inú dídùn sí àlàáfíà ìránṣẹ́ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun ní ìwọ̀n ọdún sẹ́yìn àmúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀gá iléèwé ní iléèwé àwọn obìnrin ní Benin ó kéde pé ẹnikẹ́ni tó bá dárúkọ Jésù nínú iléèwé náà yóò jìyà. Ní àsìkò náà àwọn ọmọbìnrin kan nínú ilé ẹ̀kọ́ náà di àtúnbí lẹ́yìn tí akẹ́kọ̀ọ́ tó parí iléèwé gíga tí ó ń ṣe ìsìnrú ọlọ́dún kan nínú ìlú náà wàásù fún wọn nítorí igbákejì ilé-ìwé wọn ti sọ pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ dá orúkọ Jésù nínú ilé-ìwé o. Àwọn ọmọbìnrin náà wọ́n máa ń pàdé ní ìkọ̀kọ̀ láti gbàdúrà àti láti ka bíbélì ní ọjọ́ kan. Nígbà tí wọ́n ń ka bíbélì ní alẹ́ lórí pápá ilé-ìwé igbákejì ọ̀gá ilé-ìwé náà wọlé bá wọn. Ó ṣe ìlérí láti lé wọn kúrò ní ilé-ìwé ní àsìkò ìpéjọ ní ọjọ́ kejì nítorí wọ́n ti ṣe àìgbọ́ràn sí ìlànà rẹ̀. Nígbà tí ó dé ilé ó sọ fún aya rẹ̀ ohun gbogbo tí ó ṣẹlẹ̀. Ẹ̀wẹ̀ àwọn ọmọbìnrin náà sáré lọ bá àgùnbánirọ̀ wọ́n sì wí fún un pé àwọn ohun tí ó ṣẹlẹ̀ màrè. Ó yí padà sí Ọlọ́run ó sì wí pé Olúwa tí wọ́n bá fẹ́ dá sẹ̀ríà fún ẹnikẹ́ni jẹ́ kí ó jẹ́ èmi jọ̀wọ́ má jẹ́ kí wọ́n lé àwọn ọmọ wọ̀nyí kúrò ní ilé ìwé. Ní òwúrọ̀ ọjọ́ kejì àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ilé ìwé ti péjọ fún ìpéjọpọ̀ òwúrọ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn obìnrin náà wọ́n wárìrì bí wọ́n ti dúró de igbákejì olórí ilé ìwé láti wá sí ìpéjọpọ̀ òwúrọ̀ kí ó sì kéde ìdádúró wọn ní ilé ìwé. Ìyàwó igbákejì olórí ilé ìwé náà ń retí pé kó kéde kí ó ṣílẹ̀kùn láti bọ́ síta láti lè lé àwọn ọmọbìnrin náà. Nígbà tí ó wo aago tí ó sì rí i pé ó ti pẹ́ ó pinnu láti kan ilẹ̀kùn yàrá rẹ̀ láti jí kí ó lè lọ fún ìpéjọpọ̀ òwúrọ̀ kí wọ́n tó parí. Ó kan ilẹ̀kùn títí o ṣùgbọ́n kò dáhùn. Ọlọ́run ti mú ẹ̀mí rẹ̀ lọ lóru mọ́jú o. Nígbà tí ẹnìkan bá pinnu láti lòdì sí ìlàkalẹ̀ ìpinnu Ọlọ́run ó ṣeé ṣe kí a parun nítorí Ọlọ́run yóò ṣe ohun gbogbo tí yóò ná láti ṣe ìfẹ́ òdodo rẹ̀. Ó jẹ́ ohun tó léwu láti dúró lọ́nà lòdì sí ohun tí Ọlọ́run fi ọwọ́ sí nítorí iná tí ń jóni run ni. Ìwé Hébérù orí ìkejìlá ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n.
yóò jó ohunkóhun àti ẹnikẹ́ni tó bá tako ìpinnu rẹ̀. Ìwé Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkọkànlá wípé nínú ẹni tí a fi wá ṣe ìní pẹ̀lú rẹ̀, àwa tí a ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu ẹni tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ bí ìmọ̀ ìfẹ́ rẹ̀. Olùfẹ́, ọ̀nà tó rọrùn jù láti rí àtìlẹ́yìn Ọlọ́run àti láti máa gbádùn rẹ̀ ni láti rìn nínú ìgbọ́ràn àti ìfẹ́ rẹ̀ ní gbogbo ìgbà. Rí i dájú pé o wà ní ìbámu pẹ̀lú ètò rẹ̀ kí o má bàa bá ara rẹ ní ojú kejì pẹ̀lú ìbínú rẹ̀. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ o láti gbọ́ràn sí ọ àti kí n wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ rẹ ní ìgbà gbogbo ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa mi, Ọlọ́run ràn mí lọ́wọ́ láti wà ní ìbámu pẹ̀lú rẹ, láti máa gbọ́ràn sí àṣẹ rẹ. Olúwa, fún mi ní ẹ̀mí ìgbọ́ràn sí àṣẹ rẹ kí n lè ṣe èyí tí ó tọ́ àti èyí tó yẹ ní ojú rẹ, láti lè wà ní ipa tìrẹ àti ìbámu rẹ. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa bá mi share, kẹ́ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí àdúrà yín. Ó dàbọ̀.